gbogbo the next video mi gbé àdúrà rẹ o ti wá padà wá ìdàgbà wá gbàgbà múra kó ṣàmì bó bá ń gbọ́ ní ọdíò tó bá ń wò lórí YouTube ẹ múra kó ṣàmì Ọlọ́run àwọn ọ̀rọ̀ bàbá Jésù Kristi Olúwa tó rán mi níṣẹ́ mo dúró ní orúkọ rẹ lónìí láti ṣàdúrà fún ọmọ tó gbọ́ bẹ́ẹ̀ ti fẹ́ jáde ní láàárọ̀ tàbí ẹ ti jáde nílé ẹ wà lójú ọ̀nà mi ẹ wà ń gbéṣẹ́ ẹ wà ní mọ́tò mi ní agbára Ọlọ́run ibi ò ní báyìí wàhálà ò ní jẹ́ ti ẹ máa wọlé láyọ̀ ẹ máa jáde láyọ̀ ẹ sì tún máa wọlé láyọ̀ àwọn tí ń fi ibi gbọ́dọ̀ dé yẹn wọ́n ní sí ojú ọ̀nà rẹ̀ àwọn tí o kówó fún tó ní kàn bọ́ ọ̀ra lẹ̀ kàn bọ́ ọkọ ní kàn fowó wọn lọ ṣe tara wọn tí wọ́n máa ń sàásì ọkọ̀ òní délé padà láyọ̀ èdè tó bí ìránṣẹ́ Ọlọ́run gbogbo àwọn àṣàṣì gbogbo lórí ẹ̀ gbogbo àwọn tó ṣàṣì wọn àwọn ọmọ orí ara wọn gbé ohun tó fọwọ́ ara rẹ̀ ṣe wá jèrè ọkàn rẹ̀ yóò balẹ̀ o ò ní sìnkú ọmọ ojú ẹ méjèèjì yìí ò ní fi sún ọmọ láyé mo sọ pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àṣẹ ìgbé Ọlọ́run fàyè pé gbogbo tí ń ṣẹlẹ̀ bọ̀ gbogbo tí ń jẹ́ ọláyà gbogbo nǹkan tó mú kẹ́kọ̀ọ́ àsundàbọ̀ àwọn nǹkan gbogbo ó wà máa yí ẹ̀ kó bá kò kún sí lónìí àwọn tí ń yọ lẹ́nu wa yóò yọ lẹ́nu àwọn tó ń dọ̀la wa yóò dàrá àwọn tó ń fìtìnà wa yóò fìtìnà ogun ilé ọkọ yẹn ò lè borí ẹ̀ ogun fámìlì ò lè borí ẹ̀ ogun owó ò lè borí ẹ̀ ogun nílà ò lè borí ẹ̀ ogun iṣẹ́ tó ń ṣe ò lè borí ẹ̀ ogun sẹ́ẹ̀sẹ̀ kò lè borí ẹ̀ ìtẹ́ ṣiṣẹ́ ṣe ọkàn yẹn máa balẹ̀ àwọn aláàánú yóò dìde láti ìlà oòrùn wọ́n dé láti ìwọ̀ oòrùn wọ́n dé láti gúúsù wọ́n dé láti àríwá wọ́n dé kó sí olóore iṣẹ́ tó fọkàn sí pé o fẹ́ gbà Ọlọ́run yóò gbà fún ọ ọkàn yóò balẹ̀ ẹ̀mí yóò lò gbogbo àwọn ọmọ rẹ tó gbúrò mọ́ kó bẹ̀ sí máa gbúrò wọn àwọn aláàánú rẹ tó ti sá lọ Olúwa yóò pè wọ́n padà ọkàn rẹ máa balẹ̀ o ò ní yọ sọnù o ò ní máa kúkú yà o ò ní kúkú ọ̀wọ́ àṣàṣì ojú oorun kò ní mú ọ àṣàṣì ojú àlá kò ní jẹ́ tiẹ̀ Ọlọ́run àánú yóò bá yẹ ọkà nígbà tó bá ń jáde àmọ́ angẹ́lẹ́ rẹ yóò bọ̀ jáde nígbà tó bá wọnú mọ́tò wọ́n bọ̀ wọnú mọ́tò nígbà tó bá wọnú ọ́fíìsì wọ́n bọ̀ wọnú ọ́fíìsì nígbà tó bá jáde wọ́n tún bọ̀ wọlé wọ́n tún bọ̀ jáde wọn ò ní fi ọ́lẹ̀ ní ìgbàgbọ́ lójú oorun ó ṣàlàbọ̀ lórí rẹ̀ lójú àlá ó ṣàlàbọ̀ lórí rẹ̀ lórí ìdáwọ́lé gbogbo ó ṣàlàbọ̀ lórí rẹ̀ mo sì sọ wípé láti wákàtí yìí lọ ó bẹ̀rẹ̀ sí máa di ọ̀nà Ọlọ́run èpè ò ní mú ọ wàhálà ò ní bá ọ ibi tán ò kó lè dé wà á débẹ̀ wà á kọjá wà á ní ẹ̀rí ayọ̀ wà á ní testimony wà á kọrin ayọ̀ jáde lẹ́nu ta ni náà ti ń wọ̀ pé ta ló lè gòkè lẹ́yìn ewé igi lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ohun biribiri ìmọ́lẹ̀ máa wà ìmọ́lẹ̀ máa tì kàlẹ́ nínú tí ń rò ó mépè o kàlẹ́ nínú tí ń rò ó mépè o ta ló lè gòkè lẹ́yìn ewé igi lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ àtàn ó dájú pé ọjọ́ ọ̀la ni yóò sì dára ọjọ́ ọ̀la ló bẹ̀rẹ̀ ó lè fọ́ jáde wáyé ó lè fọ́ jáde wáyé ìpè ní mú ọ àṣàṣì òde náà kò pa aláṣẹ wípé lẹ́yìn tó gbọ́rọ̀ yìí ọmọ borí àwọn ọmọ láìpẹ́ ó pèlè láti jẹ́rìí ayé Jésù ó dára fún ọ lọ́sẹ̀.